wọ́n tún ti bẹ̀rẹ̀. Ẹ gbà wá o, ẹ gbà wá o, gbogbo ilẹ̀ Yorùbá ẹ gbà wá o, ẹ̀yin àgbààgbà ẹ má lajú ilẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Ṣé gbọ́ iye èèyàn tí wọ́n ní wọ́n pa níjọ́ tínú gbogbo ayé ń dùn, níjọ́ tí gbogbo ayé ń ṣe Christmas, tínú àwọn èèyàn ń dùn. Wọ́n dẹ̀ pa more than 160 people in Central State of Nigeria. Èèyàn more than 160 ni a gbọ́ rẹ́kọ̀dù pé wọ́n pa. Ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n ní wọ́n pa ní church. Ẹ gbádùn èèyàn tó pa ní Jos, tí wọ́n pa ní Jos. Is this the type of country you want us to continue? A dẹ̀ ń sọ wípé àwọn Fúlàní ti declare ogun sí àwa Yorùbá. Àárín àwọn wèrè kan tí wọ́n ń sọ yánmọ̀yánmọ́. Abẹ́ ti gbàgbé sísítẹ́ẹ̀mù tí wọ́n lò nígbà tí Buhari kọ́kọ́ wọlé tó jẹ́ pé wọ́n kọ́ bẹ̀rẹ̀ pípa yẹn nílẹ̀ Haúsá like about wọ́n fi bí ọ̀sẹ̀ kan fi pààyàn ní ilẹ̀ Haúsá. The next thing báyìí ọkàn sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni. About 6 months ago mo pariwo àwọn nǹkan kan tí mo sọ fún àwọn èèyàn wa wípé wọ́n ti declare war against àwa ọmọ Yorùbá o, ṣùgbọ́n àwọn èèyàn rò pé ìsọkúsọ ni mò ń sọ. Ó yẹ wò ó. A kú dédé àsìkò yìí, ẹ̀yin ìyá àti bàbá mi nílé lóko lájò ní ẹ̀yìn odi ní gúúsù ní àríwá ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa wo èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders before it was for our leaders. Nígbà tí mi tí mọ̀ páwọn èèyàn bíi bàbá Professor Banji Akíntóyè wà, káwọn èèyàn bàbá ṣe Sunday Igboho, ìgbà tí mi tí mọ̀ pọ̀ wà, it was all leader, but now they have been excluded, so I have to say for the bad leaders aka alógúnmàṣíkà. Ọmọ Yorùbá wàhálà ti dé o, kọ́lọ́ má jà rí wàhálà ti dé bá ọ̀tá gbogbo ọmọ Yorùbá o. A gbọ́ intelligent report kan pé àwọn both Boko Haram and ISWAP and Fulani X-Men wọ́n ti pawọ́pọ̀ báyìí nísìnyí, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣọkọ fún gbogbo ilẹ̀ Yorùbá. Afáàmìdà mi mọ̀ bí ẹ ń gbádùn mi mọ̀ bóyá ẹ ń gbádùn ọ̀rọ̀ tí mo sọ ìyá àti bàbá mi. Ọ̀nà àwọn Fulani X-Men àwọn tó ń gbébọn pààyàn tó ń ṣe oríṣiríṣi nǹkan, wọ́n ní wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀, wọ́n ti declare attack on Yorùbá. Tẹ́ bá rántí dáadáa ní kí Buhari tó dé bẹ́ẹ̀, ilẹ̀ Haúsá ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní attack. Ìgbà tó yá tí wọ́n rí pé president ò ṣe kankan sí, wọ́n extend díẹ̀ sílẹ̀ Yorùbá. Nísìn the security alert is wọ́n ní wọ́n ti fẹ́, àwọn tó wà nínú gbogbo akáàkiri nílẹ̀ Yorùbá, wọ́n ní wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ action tí wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé the president himself cannot deny that he is not aware of it, but what has he been doing? Zero. Àwa ò ní lajú wálẹ̀ mọ́ kẹ́nì kankan wá pa wá mọ́lé mọ́, ẹ lọ ṣèyẹn lé ní. We will not attack anybody, but we are going to defend ourselves and defend our people. Ẹ̀yin ọlọ́dẹ ilẹ̀ Yorùbá ẹ jí gìrì, iṣẹ́ dé. Ẹ̀yin ọlọ́dẹ iṣẹ́ dé torí pé ilẹ̀ lè ṣe. Àgbẹ̀kọ̀yà náà somehow. Ìdí tí a ti fẹ́ pe gbogbo àwọn yẹn ni pé torí pé abẹ́ ìjọba ló wà, abẹ́ ìjọba ni vigilante wà, abẹ́ ìjọba ni social cop wà, abẹ́ ìjọba ni Àgbẹ̀kọ̀yà I think ni wọ́n wà. So now we are saying the hunters should go out there and defend their people. Nígbà yẹn Jonathan wọ́n bẹ̀rẹ̀ attack ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá ni wọ́n ti bẹ̀rẹ̀ tó fi di pé wọ́n extend ẹ̀ sílẹ̀ Yorùbá tó wá di normal thing. Kọ́gbọ́pọ́ pààyàn bí lè kọ́ pààyàn bẹ́ẹ̀ lọ́la bí Benin Republic ṣe kéré tó yẹn. Ìlú yẹn ìgbà tí mo wà ń Benin mo máa gbádùn ìlú yẹn o, bó ṣe kéré tó bá yan tá àbọ̀ kan gbòòlà
kẹ́ni tó yìn ti lọ wọ́n á mọ ibi tí ọ̀tá yẹn ti wá. That is the type of country that we want. ṣe gbọ́ èèyàn tó pa ní Sokoto lánàá, kèèyàn bíi 78 níbì kan 63 níbì kan. Ẹ jẹ́ kí n wọnú ìwé kí n má fún yín ní fake news. Èèyàn 78 ní Sokoto, èèyàn 63 ní sáìdì Kaduna. Ìlú tó lọ́ba tó níjòyè, bí wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Kò tí tó ọ̀sẹ̀ kan tí Tinubu wọ ọ́fíìsì nsìn, wọ́n ti pa more than 200 people. What has the president said about it? Nothing. Torí kò kàn wọ́n, kò lọ́mọ tí Fúlàní fẹ́ jí gbé, kò lọ́mọ tí Fúlàní fẹ́ yìnbọn pa. Ẹ̀yin ará mi, iṣẹ́ ìwádìí iṣẹ́ gbogbo wa, iṣẹ́ ilẹ̀ Yorùbá. You can see, mo mọ̀ pé ẹ̀yin alágbára Nàìjíríà kẹ́ ẹ máa ń wo fídíò mi. Hope you can see my dressing. Ó jẹ́ kẹ́yìn tẹ́ jẹ́ follower mi àti ìyá mi àti bàbá mi kí ẹ ti mọ̀ wípé tí má ti lè wọ aṣọ yìí ọ̀rọ̀ alálàáfíà ni mo fẹ́ sọ. Torí pé ọmọlúwàbí ni mí. We will not continue to fold our arms while the useless Fulani herdsmen will continue to kill us. No. A ò ní lajú wálẹ̀ mọ́. We cannot continue to die anymore. We have to defend our territory. We have to defend our father's land. Mo mọ̀ pé ẹ̀yin alágbára Nàìjíríà máa ń wo fídíò mi. Yes, torọ́ ti pè mí rí, àwọn kọ̀ọ̀kan ti pè mí rí tí wọ́n threaten mi. Ó wà nínú nǹkan tí mo fi sá kúrò ní Nàìjíríà nígbà kan, bọ̀mù ti dé báyìí, gbégbé ń gbé sóko. Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, ṣé ojú yín ti ń já báyìí? Ìyẹ́lẹ̀ṣìrí wọ́n sì mẹ́yẹ bọ̀ lápò. Ó ní fídíò kan tí mo post lánàá tí Mufti ń pariwo, ṣọ́rọ̀ tọ́ sẹ́yìn lẹ́nu ṣá. Enough is enough of all this illegal killing. Ní kí ìjọba máa pààyàn. Ìjọba tẹ́ bá fẹ́ pààyàn, ẹ lo ẹni tó ṣẹ̀ sófin. Ẹ má máa lo àwọn bandit pé àwọn x-men pé kọ́ lọ máa pa àwọn èèyàn. It's not good because that is your body language. Ìjọba tó wà ń lù táwọn kan dẹ̀ máa wọ nílùú tó máa lọ pa àwọn èèyàn ṣe gbogbo ẹ̀. In a country that has a working government, I doubt that. Torí ẹ̀ mo ṣe sọ fẹ́ èèyàn wa nígbà kan pé president is not our problem. Ọ̀pọ̀lọpọ̀ ó kò bí àgbàtà tako Tinubu pé bí a kó má bàa débẹ̀ ní takò kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Mo tẹ́ bá wọ̀ nígbà tí bí abẹ́ ọ̀sẹ̀ kan sì mi ìyẹ́ kí fídíò mi gùn mọ̀ torí ṣókí lọ́bẹ̀ oge. Ṣókí mo fẹ́ máa mú wá fún yín. Ṣókí ni kí ló dé? Kẹ́yìn ìjọba dẹ́wà sọ kẹ́sọ́ ilẹ̀ Yorùbá di abattoir tí wọ́n ti ń pa ẹran. Kí ló dé? If the Fulanis are thirsty of blood, let them continue to drink the blood of one another. Tí òǹgbẹ ẹ̀jẹ̀ bá ń gbé àwọn Fulani herdsmen, ẹ jẹ́ kó lọ máa mu ẹ̀jẹ̀ ra wọn kó mọ nílẹ̀ Haúsá tí wọ́n ti ń ṣe yẹn kó má délẹ̀ Yorùbá tó bá fẹ́ kún àgbákò torí pé ní káwọ́ wa kò mọ́. We will start defending ourselves. We will start defending ourselves. Báwo ni ìjọba ṣe máa wà nílùú táwọn kan máa gbébọn káàkiri tí wọ́n máa pa àwọn èèyàn, tí wọ́n máa jí àwọn èèyàn gbé, wọ́n máa fi tipátipá bá àwọn èèyàn lò pọ̀, wọ́n máa threat life àwọn èèyàn. We will no longer fold our arms as an activist. Gẹ́gẹ́ bí ajìjàgbara tí mo jẹ́, èmi pàtó mi ní la ojú mi lẹ̀, gbogbo ilẹ̀ Yorùbá ló ní la ojú wọn lẹ̀. Torí ìgbà tẹ́ bá gbọ́ lẹ́nu mi, ẹnu gbogbo ọmọ Yorùbá lẹ̀ ti gbọ́. That is why I will never promote fake news. Tó bá parí nílẹ̀, tó bá yánsì bí wọ́n ṣe ń para wọn ilẹ̀ Haúsá yẹn, kí ilẹ̀ Yorùbá ló ń bọ̀. Kí ló fà á tí wọ́n fi rí dúró ilẹ̀ Ìgbò? Torí pé àwọn àgbààgbà wọn dúró tì wọ́n ni. Àwọn àgbààgbà wọn ò dẹ̀ kì í ṣamukú mẹ́kọ̀ọ́ àgbà. Wọn kì í ṣàgbàlagbà bílé bá dá kéwúrẹ́ má jẹlé. No, they are not. And if the president refuses to make the security active, we will help him to do that by defending ourselves.
tí Tinubu bá kọ̀ láti gbé ìgbésẹ̀ akin, ìgbésẹ̀ tó lágbára fún gbogbo àwọn tó ń jíyàn gbé tó ń pa èèyàn káàkiri, tó bá kọ̀ láti gbé ìgbésẹ̀ tó lágbára, àwa ọmọ tá jẹ́ ọmọ ọlọ́dẹ Hunters Association of Yoruba land, we will defend our territory. We are going to defend our territory. We will no longer fold our arms. Ẹ ti ń pa wájú. We now later realize that try láti reduce the number ọ̀dọ́ tó wà nílẹ̀ Yorùbá ni, so that kó má sáwọn tó máa lè dìde páwọn fẹ́ jíjà òmìnira. But nísìnyí intelligent information ti kàn wá lára, ẹ ti dáràn. And again, what are the Fulanis still doing in your government? Ṣèbẹ̀rí pé ìgbà tí Buhari tó fẹ́ jẹ́ ká agenda ẹ̀ fast, ó fún gbogbo àwọn general ní compulsory retirement, IG, comptroller general, chief of armed staff, gbogbo àwọn tó ẹ̀dì gbogbo section ní Nàìjíríà, ó fàyà gbogbo wọn, ó kó àwọn Fúlàní síbẹ̀. Ṣèbá sọ fún yín pé Tinubu ní lè ṣerú ẹ̀ torí pé kí ni ó fi wá negotiate ni. Kò ń ṣòun gan ló ń pàṣẹ Nàìjíríà. He was just there as His Excellency, and that's all. As a matter of fact, that's all. The five again, kí n tó tẹ̀síwájú, mo fẹ́ yan ọ̀rọ̀ yìí, 5 million petition tí Dúpẹ́ Onítìrì gbà lọ́wọ́ wa. A ti gbọ́ formation kan, a ti gbọ́ pé wọ́n ní Dúpẹ́ Onítìrì, wọ́n ní àwọn ìjọba Nàìjíríà ló bá gba dátà yẹn. Ṣé ẹ mọ̀ pa sọ fún yín nígbà kan pé wọ́n fi lára ẹ̀ dìbò, tí wọ́n fi lára ẹ̀ ṣe PVC, tí ẹ bá gbàgbé, wọ́n fi lára ẹ̀ ṣe PVC. Nísìnyí báyìí wọ́n wá jẹ́ kó yé wa wípé àwọn Fúlàní tí wọ́n rán Dúpẹ́ Onítìrì níṣẹ́, wọ́n máa gba dátà yẹn lọ́wọ́ ẹ̀, wọ́n fẹ́ gbé lọ sí ICC court. Páwọn terrorist on terrorize Nàìjíríà nìyí. Ǹjẹ́ àwọn ọmọ Yorùbá ò ti wọ gàù báyìí ni mo fi sọ kódà kó wàhálà ti dé bọ̀ta ọmọ Yorùbá. Pẹ̀lú bá tún ṣe ń pariwo tá à ń sọ tá à ń ṣe gbogbo ẹ̀, a ṣe rí àwọn ọlọ́pọlọ ẹja kan tí wọ́n sọ fún wa wípé a fẹ́ ba ìjọba Tinubu jẹ́ ni. Kí ló kàn wá? Nǹkan tá a fẹ́ ni pé kálàáfíà wà. And again, the Inspector General of Police has to be out of that office. Torí pé kò sí yàtọ̀ láàrin Àtàbà Kyari. They have not been doing anything. As a matter of fact, bẹ́ẹ̀ni, tó bá pè pé olè ń jalè níbì kan, káwọn ọlọ́pàá tó lọ bẹ̀, olè tó ń jalè á ti jalè tán. Wọ́n á ti pa àwọn èèyàn síbẹ̀, wọ́n á ti rẹ́pà àwọn èèyàn síbẹ̀, wọ́n á ti sá lọ, wọ́n á ti débi tí wọ́n ti wá, wọ́n á ti pín owó tán. Oníkálùkù àti lọ on their different way, kọ́lọ́pàá tó gbé sáyẹ̀rìn dè. I think people should reason with what I'm saying. Eléyìí ti fi hàn gbangba pé they all knew what they are doing, that the so-called Yoruba leaders, they are not capable of governing the Yoruba land, and let them leave us, let us go. Ẹ jẹ́ ká pín gààrí, torí that is the only solution. All our person all other person ọmọ Yorùbá a ti sùn, ẹ má jẹ́ ká sùn. Wọ́n tún ti gbé ọwọ́ kọ́wọ́ tí wọ́n gbé nígbà tí ìjọba Buhari fẹ́ bẹ̀rẹ̀, tẹ́ bá rántí. And Gumi must be arrested. Tó bá yẹ pé lóòótọ́ ni Tinubu fẹ́ wá jà fáwọn ọmọ Yorùbá, Gumi gbọ́dọ̀ wà arrested. Torí òun ni intermediary between the bandits and the government and the people. Bó tiẹ̀ jẹ́ pé Tinubu náà gbogbo wọn náà kò sì sẹ́ni tí ò mọ bó ṣe ń lọ́nu gbogbo wọn.
Must we continue to die in silence? Ṣé a gbọ́dọ̀ dákẹ́ kó máa pa wá sára? Nígbà tí àǹfààní wà fún oníkálùkù láti pín gàrí ẹ̀, then kí ló tá lè pín gàrí wa? Why? Kí ló tá lè pín gàrí wa? Ẹ jẹ́ ká pín gàrí wa kó oníkálùkù lọ jórúkọ bàbá ẹ̀. Tẹ́ bá rẹni tó ń sòtítọ́, ẹ máa gbógun tì. Tẹ́ bá rẹni tí ó ń kọ corruption, ẹ̀yin lẹ fẹ́ pa. Kẹ́ wo máa kan tó ń jẹ́ Mr. Ṣẹ́gun tí gbogbo wa bá rántí máa yìí tó ṣe fídíò kan báyìí tó faṣọ kọ́rùn tí wọ́n wọṣọ tó faṣọ wọn kọ́ èjìká tí wọ́n tú àṣírí pé kọ́ wá dúró táǹkà tó ń mú tí àwọn ọ̀gá látòkè wá ń pè òun wọ́n máa dí pẹ̀lú òun. Ó ní tá a bá gbọ́ pé òun kú ká mọ̀ pé nǹkan tó conspiracy tó wá ń di ẹni yìí just because he said the truth. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o. Ọmọ Yorùbá ẹ jẹ́ kí a ronú dáadáa because we have the opportunity to go now and mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé Tinubu ò ní sọ fún wa wípé ẹ máa lọ. Tinubu fún ara ẹ̀ ó ṣeé ṣe kó òun pé ká gbalẹ̀ Yorùbá but because of the position tó wà ní Nàìjíríà ó lè má lè sọ̀rọ̀ sókè. By the grace of God very soon we will be back fully in Yoruba nation. Àwa mọ̀ pé bí nǹkan ṣe ń lọ yìí kò sẹ́ni tó máa kọ́ yín pé kẹjá bẹ̀rẹ̀ rally. Ṣé rí páwọn èèyàn tí ń protest káàkiri fuel subsidy kíní tí rí kankan ẹ jẹ páànù ìyà. Màá play voice note kan fún yín sí ó mà ṣe o. Bóyá ya ẹ rò pé pásítọ̀ ni mí ni. Bàbá mi ẹkọjọ́ mẹ́ta sí ẹkọṣẹ́ ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa gbàdúrà o. Mo ti sẹ́ǹdì fídíò kan sí yín o ẹ bá wa gbàdúrà. Gbogbo àwọn Boko Haram tó ń bọ̀ nílẹ̀ Yorùbá tó sọ pé wọ́n fẹ́ máa gba owó orí o wọ́n máa gba lẹ́vì pé wọ́n ti pààyàn rẹpẹtẹ ní Sokoto àti Kaduna àti Kano ní Yorùbá náà ń bọ̀ ń sìn wọ́n fẹ́ wá máa gba owó lẹ́vì. Ẹjọ́ bàbá ẹ bá fàdúrà káwọn dànù kán kọjú ìjà síra wọn kán para wọn ní o. Ẹ ṣé bàbá mi Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ṣé sà bá fàdúrà tí o. Ṣé gbọ́kọ̀ tí ìyá yẹn sọ bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá wọ́n tí àní ṣẹ́rí tí bá ń wo ṣẹ́ màmá jẹun tó bá jẹ́ pásítọ̀ ni mí ni màmá rá àwọn èèyàn fún mi ní owó gan. Mo sọ fún wa mo ní àwọn Arábí they are up to something. Ṣé mọ̀ pé wọ́n ń gba owó orí nílẹ̀ Haúsá sá àwọn indigene wọ́n ń san owó fún àwọn Fúlàní x-men ẹgbàá ẹ má pa wá. Wọ́n dẹ̀ fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá náà tó máa bẹ̀rẹ̀ lẹ́yìn tó bá san táàkì fún gọ́ọ̀mẹ̀ntì tún san táàkì fún àwọn agbébọn pa àwọn agbénipa. Kí ló dé tí a fi ń why are we dying in silence? Must we die in silence? Ẹ jọ̀ọ́ tó yọ lọ mo fi Ọlọ́run bẹ̀yàn abiyamọ ayé ẹ gbé bá wa share fídíò yìí ó lọ viral. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa share mí ìkọ̀lẹ̀ máa ké ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn Fúlàní tún ti fẹ́ bẹ̀rẹ̀. Kábíyèsí Olódùmarè. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ pín fídíò yìí ẹ jẹ́ kó lọ kó ní kálukú náà lọ gbáradì. Àwọn Fúlàní wọ́n ti ṣíjú sílẹ̀ Yorùbá báyìí wọ́n ti nílẹ̀ Yorùbá ní next place láti wá continue ìwà ìbàjẹ́ tí wọ́n wù nílẹ̀ Haúsá kọ́ mú ìyàwó níyàwó kọ́ bá sùn wájú ọkọ ẹ̀ kí wọ́n yìnbọn fún orí ìyàwó níṣojú ọkọ kọ́ yìnbọn fún orí ọkọ níṣojú ìyàwó kọ́ dúnbú ìyàwó kọ́ dúnbú ọkọ kọ́ dúnbú ọmọ. Lẹ́yìn tó bá ti jí wọn gbé tó bá kọ̀ láti san owó orí kí ló táwọn ọmọ Yorùbá ń fìyà jẹra wa.
ṣe bá sọ pé lólórí ilẹ̀ Yorùbá ni bàbá wa Ìbà ààrẹ Ìbà Gani Adams ṣe pé mo ṣí fìlà fún yín bàbá ẹ má wò wọ́n mọ̀ bàbá ẹ má wò wọ́n mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹnì kò ní lágbára títí kó lágbára jù Ọlọ́run ọba lọ bàbá kẹ́ dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bàbá wa Ìbà Gani Adams ẹ dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kẹ́ kó àwọn ọmọ yín jáde kẹ́ jẹ́ kó defend ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ kábíyèsí Olódùmarè Chief Sunday Igboho lè sí ilé báyìí Chief Sunday Igboho lè sí ilé báyìí ta ló fẹ́ kọ̀yà fáwọn ọmọ Yorùbá ta ló fẹ́ kọ̀yà fáwọn ọmọ Yorùbá ó mà ṣe o ta ló fẹ́ kọ̀yà fáwọn ọmọ Yorùbá ṣé bá ṣe máa lajú náà lẹ̀ lílì tó máa pa wá lọ ṣèbí tó bá yẹ pé ṣe Sunday Igboho wà lé kọ́kàn gbogbo ilẹ̀ Yorùbá balẹ̀ kọ́mọ kan bíi 1 billion bàbá wa Ìbà ààrẹ Gani Adams ẹ dìde bàbá wa Onírìṣà Ọ̀jájá Adéyẹyè Ògúnwùsì II bàbá bá wa dá sí bàbá má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó di abatíọ̀ bàbá ẹ jẹ́ ká dáwọ́ pípa ilẹ̀ Yorùbá ìdúró kẹgbọ́kọ̀ tí brọ́dà mi Kọ́láyọmí Kóìkì tí wọ́n sọ láàárọ̀ yìí wọ́n ní more than 29,000 Yorùbás ni wọ́n ti kú ní ọdún yìí more than 29,000 people nígbà tó jẹ́ wípé ìgbà táwọn British jagun tó jà about 30 years ago gan èèyàn tó kú bẹ̀ wọ 4,000 3,000 plus ní ogun nìyẹn owó nígbà tí wọ́n ti ẹ̀ ja ogun yẹn kèèyàn 3,400 and something ló kú ká má wá sọ pé nílùú tí èèyàn 29,000 ti kú just in a year 29,000 tí ó ṣe pé tsunami ṣẹlẹ̀ tí ó ṣe pé earthquake ṣẹlẹ̀ tí kọ̀ọ̀kan ò ṣẹlẹ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ti ń wò wọ́n o ẹ ti ń wò wọ́n o ẹ ti ń wò wọ́n o kò dáa o kò dá báyìí o ipò tó fi yín sí kò ṣe pé kí ẹ lọ máa fi agbádá gbowó ní Àbújá tàbí kí ẹ máa fi adé lọ sí patí nìkan ló wà fún un gbogbo èèyàn bá ní mo sọ lápapọ̀ o kẹjẹ́ ká dìde o ẹ dìde sọ̀rọ̀ lẹ Yorùbá o ṣe bẹ́ẹ̀ ti gbọ́kọ̀ tí wọ́n sọ nísìn kò ń ṣe fẹ́yìn tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ jẹ́ kí n tún play fún yín kí ẹ gbọ́. bàbá mi ẹ kújọ mẹ́ta sà ẹ lẹ́sà ẹ kú iṣẹ́ o ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa gbàdúrà o mo ti sẹ́ǹdì fídíò kan sí yín o ẹ bá wa gbàdúrà gbogbo àwọn. bẹ́ẹ̀ lè mọ̀ kí mi parọ́ wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ní direct it is a direct message. Boko Haram tọ́nà bọ̀ nílẹ̀ Yorùbá ṣé ń gbọ́. wọ́n sọ pé wọ́n fẹ́ máa gba owó orí o wọ́n máa gba lẹ́vì ní wọ́n ti pààyàn rẹpẹtẹ ní Sokoto àti Kaduna àti Kano pé Yorùbá náà ń bọ̀ ń sìn wọ́n fẹ́ wá máa gba owó lẹ́vì ẹ jọ̀ọ́ bàbá ẹ bá fàdúrà káwọn dànù kán kọjú ìjà síra wọn kán para wọn ní o ẹ ṣé bàbá mi pẹ̀lú àrùn yìí lọ́wọ́ ẹ ṣé sí bá fàdúrà tí ẹ jẹ́ tún play ẹ̀ kan sí. bàbá mi ẹ kújọ mẹ́ta sà ẹ lẹ́sà ẹ kú iṣẹ́ o ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa gbàdúrà o mo ti sẹ́ǹdì fídíò kan sí yín o ẹ bá wa gbàdúrà gbogbo àwọn Boko Haram tọ́nà bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n sọ pé wọ́n fẹ́ máa gba owó orí o
wọ́n máa gba lẹ́vì pé wọ́n ti pààyàn rẹpẹtẹ ní Sokoto àti Kaduna àti Kano pé Yorùbá náà ń bọ̀ ń sìn wọ́n fẹ́ wá máa gba owó lẹ́vì. ẹ jọ̀ọ́ bàbá ẹ bá fàdúrà káwọn dànù kán kọjú ìjà síra wọn kán para wọn ní o. ẹ ṣé bàbá mi Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ṣé sà bá fàdúrà tí o. fún àǹfààní ẹ̀yin tẹ́ máa ń sọ wípé fake news ti pọ̀jù fún Masbi voice note yẹn lẹ́gbọ́ yìí o àti gbọ́ nísìnyí báyìí how do we prevent it báwo la ṣe fẹ́ ṣe tí ò ní ṣẹlẹ̀ ó dọwọ́ yín ó dọwọ́ mi ó dọwọ́ gbogbo ilẹ̀ Yorùbá torí pé tabana ń dúró de àwọn ilé tí wọ́n pe àwọn ìjọba yìí òkú máa sùn lọ bìbà because they are not ready to do anything they don't even have the strength to do anything torí pé àwọn kọ́ wà ń bẹ́ àsìgọ́rẹ́dì àwọn tó ń control Nàìjíríà wà nílẹ̀ Haúsá. Yes, we cannot continue to fold our arms. Àní la ojú wálẹ̀ kí tàlùbọ̀ kúrò. Ọ̀pọ̀lọpọ̀ ti sẹ́ndì fídíò Àwíkòǹkò sí mi wọ́n ní Àwíkòǹkò nígbó tí ń regret ṣé èèyàn mọ̀ kó máa kábàámọ̀ ní tẹ́lẹ̀ kò dẹ̀ ṣe pé dédé regret ó náà kankan tó ṣẹlẹ̀ táwa mọ̀ bọ́ táwa kọ́ dákẹ́ kẹjẹ́ kí n yán díẹ̀ nú ẹ̀ fún yín. MC Olúọmọ nísìnyí báyìí mò ń gbọ́ lábẹ́lẹ̀ pé MC Olúọmọ ti pè wọ́n kóhùn bá wọn ṣe mọ́ kọ́ má dárúkọ òun sí ẹni tí tó bá ń ṣe mọ́ ìyẹn àwọn aṣáájú new bloggers ìtìjú ẹ̀ Àwíkòǹkò ti rí wípé ẹ̀sìn rèé ó tètè option out ó sọ débi pé kóhùn rí táyà ló fracas káńbẹ̀ ṣe fracas tẹ́lẹ̀ reality làwa ń sọ fún ẹ̀ tó ráwà mọ́ pé ibi tó ń lọ yẹn kò máa tẹ́ kúrò ń bẹ́ẹ̀ ni ṣó wà padà tẹ́ báyìí ó ti tẹ́ ẹ̀ eléyìí máa kọ́ gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n tẹ̀lé ẹ̀ ó jẹ́ kí lè kọ́ wọn lọ́gbọ́n by now because tọ́gà wọn bá lè regret how much more ẹ̀yin tí bàbá wa sí Sunday Igboho fẹ́ sọ dèèyàn tẹ́gbòrí dúró ń bọ̀lẹ̀ fẹ́ fojú sí báyìí Àwíkòǹkò sọ pé òun regret pé òun bú bàbá wa sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó ì tí regret ó sì máa regret tó jẹ́ pé wà á tọwọ́ bọ ṣọ́wọ́n pé ìyàtọ̀ wà ní pé tó bá ní ọ̀tọ̀wọ́ gbòjú kéékèèké ṣe báyìí eléyìí wà á rí ọwọ́ bọ inú ojú tó máa wọnú sọ̀hún tó mi kínkín ní báyìí ò ní yẹ lọ́wọ́ níbi tó máa jábọ́ torí pé ó ba lé jẹ́ ó ba ọ̀nà jẹ́ ó kó àwọn ọmọ elébi yẹn káwọn ọmọ stomach infrastructures ó kó wọn jọ tẹ̀lé wọn lọ bólóṣèlú èmi ò lè sọ pé bí a ò convince wọn tàbí ó tì wọ́n lọ because they are also entitled to their opinion but ṣé ẹ̀sìn tó bá bọ̀ yìí ṣé ohun tó yẹ kó jẹ́ ẹ̀ǹdì wọn nìyẹn ẹ̀yin tí gbogbo èèyàn pọ́n lélẹ̀ Yorùbá pé lágbájá o tó kí má dárúkọ lẹ́yìn arúgbó nìkan máa kọ́ dárúkọ ẹ̀ gbogbo àwọn yòókù tí bá dárúkọ wọn bígbà téèyàn jẹ́ káwọn èèyàn máa rántí wọn nìyẹn torí bọ́ ti parẹ́ máyé lára imagine torí ẹ̀ mo ṣe láìkì ọmọ tó ń pè ní Aládò yẹn ṣé ẹ̀rí kan tọ́mọ yẹn ṣe ó jáde gidigbe ó lóun bá ń ṣe aṣíwájú bloggers mọ́ torí ó mọ̀ kó tó máa tẹ̀yìn ẹ̀ yọ ọmọ yẹn ní olùbáwí gidi kó ní olùmọ̀ràn gidi mo lè appreciate ẹ̀ kó take a bold step yẹn. Once again, my name is Williams Oluwatosin ọmọ Ogunbiyi aka mass bearer for the bad leaders aka Alogun Aseka ilẹ̀ Yorùbá gbé mi ilẹ̀ Yorùbá gbé ẹ̀yin agbé gbogbo wa Oòduà gbé wà kò ní gbé ọ̀dàlẹ̀ lẹ́ẹ̀kan sí
ẹ má gbàgbé láti bá wa share, subscribe, comment, like kí ẹ bá wa pín dé gbogbo ibi tó bá jẹ́ kó dé torí pé ó wà very important. This message is a message that can tí ó lè tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Bẹ́ẹ̀ ni message tí ó lè tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ni fún ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ti wò páyé ti sú yín, tẹ́fẹ́ lọ ṣògbówó tàbí tẹ́fẹ́ lọ ṣe yahoo ẹ̀ nídìí ẹ pè Christos Solution Network, kẹ́ pè wọ́n sórí +234 90 75 07 6251 lẹ́ẹ̀kan sí +234 90 75 07 6251. Fẹ́yìn tẹ́ bá dẹ̀ wò pé ọ̀rọ̀ yín nílò àdúrà, tẹ́ fẹ́ fi àdúrà fi jagun, kẹ́ pàdé bàbá wa ìránṣẹ́ Ọlọ́run nínú Olúwa, bàbá wa Pastor Ṣúlẹ̀yẹ, kẹ́ pè wọ́n sórí 07 WhatsApp number wọn ni 070 25 070 25 47 54 27 070 25 47 54 27. ẹ pè wọ́n, ó dá mi lójú pé wọ́n á rí solution sí wàhálà àti ogun tó ń jà ẹ́. Á jẹ́ kó lè ronú wípé ilẹ̀ Yorùbá nìkan ṣoṣo nìkan tí a fẹ́. Thank you. Bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá ẹ pẹ́ fún wa, bàbá yìí náà lẹ tún lè gbà wá báyìí. Ẹ wò kọ́ tó ṣẹlẹ̀ ní Jos, ẹ wo èèyàn tó pa ní àná tínú gbogbo ayé ń dùn. Ó mà ṣe o. Ní ìsìn tẹ́tí wá wo fídíò yẹn, ṣe ti wá rí pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ nínú fídíò yẹn ó ti ń ṣẹlẹ̀ báyìí. Nísìnyí ẹ̀yin Doubting Thomas tẹ́ máa ń sọ pé irọ́ ló pa kìíní kan ó ń parọ́ ni, ṣe ti wá rí pé òótọ́ ni. Nígbà tí ẹ ti wá rí pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ òtítọ́ ni, ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel yìí, ẹ má gbàgbé láti like, láti comment, láti share, kẹ́tọ́ notification yín, ẹ dẹ̀ máa recommend channel yìí fún gbogbo àwọn olólùfẹ́ yín. Ẹ dẹ̀ má gbàgbé láti support channel wa financially fún ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún, tí ẹ nífẹ̀ẹ́ iṣẹ́ tá à ń ṣe, tẹ́lẹ̀ wọ́n pọ̀ mọ́ ìgbìyànjú bóyá ẹ fẹ́ gbé polówó ọjà fún wa, àbí ẹ fẹ́ fún wa ní information tó jẹ́ new, àbí ẹ fẹ́ gbé polówó ọjà fún wa, ẹ pè wá sórí +229 57 74 7970 lẹ́ẹ̀kan sí +229 57 74 7970. Fẹ́yìn tó lọ bá búùkù fún tẹ́ bá fẹ́ fún wa ní nǹkan ọdún, ẹ fún wa sórí account number wa GT Bank 021 41 68 704 021 41 68 704 bank GTB Zanu Williams Olúwatósìn òun nìyẹn. Ẹ má gbàgbé fún ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yín bá kéré tẹ́lẹ̀ kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbà, fẹ́yìn tó jẹ́ pé tí madam tẹ bá dúró sórí madam ká tó ìṣẹ́jú márùn-ún ẹ ti da tọwọ́ yín lẹ̀, nǹkan burúkú ni o. Kò sọ́mọ Yorùbá tó ń da tọwọ́ ẹ̀ lẹ̀ ẹni àwọ̀ ni mo ṣe gbé láàúlà bitati ni mo ṣe gbé wá fún yín kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá kẹ́lẹ̀ jàǹfààní ẹ̀. Fẹ́yìn tó bá fẹ́ pé ẹ̀ka díẹ̀ ká polówó ọjà láàúlà bitati kẹ́yìn náà fi ti yín gbọ́. láàúlà bitati ẹkùn akíkanjú tí wọ́n yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín, èyí tó ní stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sí ìyàwó ìgbẹ́dànù òun kan náà fún ni o. ló ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ àtúnwá ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàúlà bitati tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure. bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tàbí sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo àìsàn ìṣòro ara ríro ń kọ́ egbògi láàúlà bitati ní kẹ́ ìgbéluga gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí egbògi láàúlà bitati rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802
626-5000. Egbògi láàlá bíta tì ewé àtẹ̀gbò pọ́npẹ́lẹ́ wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Èròjà lónìí ó jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Jẹ́rìí láàlá bíta tì ó kọ́ tó bá gbọ́ kọ̀ǹfàmà apá àti pé yamayama. Now ẹjọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀. Pípa yìí ti ń pọ̀ jù. Kí ni Fúlàní fi ṣorí táwa ọmọ Yorùbá ò fi ṣorí? Kí ló fi ẹ sọ fún mi, ẹ dárúkọ nǹkan ẹyọ kan tí Fúlàní tí wọ́n ń ṣe ní dáadáa táwa ọmọ Yorùbá ò ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣàngó apàbàtà pàjọwọ́jọwọ́ etí ẹ̀ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà bàbá má wò wá hàn.